ẹ káàbọ̀ padà sórí ètò Ó Gbẹnu Tán reality show. Olúwa ṣe àkàndínlẹ lóòtú ètò yín. Ẹ jẹ́ ká jọ máa fetí gbé ìyàwó ọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ báyìí ni ọmọ ilé ti máa ń jẹ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lọ, mo ní wípé ọmọbìnrin ti wà ní ọkọ ẹlẹ́ẹ̀kẹta, ó sì ti wà ní oyún. Advice yín ló need. This is the last part of the story. Ó ní òun ṣàǹbọ̀ ọmọ ìjà pé bọ́ọ̀bọ̀ ìjà pé mi ò ṣe mọ́ máa lọ, àbúrò ẹni kì í má fẹ́, mi ò lè fẹ́ ẹ̀. Ó bá ní ṣàbúrò ló fẹ́, àbúrò mi ló fẹ́ fẹ́ ẹni kékeré kan ìgbà kan, ó ṣàtúnmú sóhun lórí, òun bá tó dáríjì. Ó ní lẹ́yìn ìgbà yẹn àǹtí Ṣeun ó bá ní kò lóyún, bá ń bẹ̀bẹ̀ oyún gidi gan. Òun bá lóyún, ó lóyún tó nílò tó kò wàhálà, gbogbo ìtọ́jú tó ń fún àlàfo òun ìtọ́jú mọ́. Ó lóun fẹ́ lè máa mú ìpàdé lẹ̀ kóun pè lówó, oúnjẹ ò sí mọ́. Àǹtí Ṣeun before then ọmọkùnrin ti fẹ́ lóògùn fẹ́ fóun rí o. Oníjọba tó sọ pé òun ò ṣe mọ́, tó ń bẹ̀rẹ̀ sí change wa ilé tó ń gbé, àwọn jọ sanwó ẹ̀ àwọn jọ sanwó ẹ̀ so ó ṣàdéjọ́ náà, ó dáná oúnjẹ lẹ̀, òun bá ní ṣó máa jẹun, òun bá lòun máa jẹun, ó bá gbé fóun. Ó ní kò ṣe wá ń jojo ní eléyìí kọjá kéèyàn fi nǹkan jóná, bẹ́ẹ̀ ni pé ẹbú ló wà nù kíní ẹ̀ ni. Ó lóun bá snap ẹ̀, bá kí ló wà nù oúnjẹ tó gbé fóun, sọ fún mi kí ló wà nù ẹ̀, wá ní ògùn fẹ́ ni gbà tó ti ń change wa ẹni pé òfẹ́ fẹ́ mi mọ́ mo lè ọ̀dọ́gbọ́n sí ẹgbẹ́ kan ní ó ṣe máa lo ògùn fẹ́ fún mi kíní kan bó ṣe nífẹ̀ẹ́ òun sí ni. Ó ní eléyìí àmọ́ ọ̀sùn gbà mí tọrọ bá bí ni pé òun ò sì ní ẹ̀kọ́ fún tó ń bá ní kó máa lọ yóò mọ kẹ́ni ó máa bẹ̀bẹ̀ ni. kóòtù ni wọn àtìyàwó ẹ̀ jọ ṣe ló bóyàwó ẹ̀mí ìfẹ́ wàhálà irọ́ ni, yóò mọ bẹ̀bẹ̀ ni kò ní lọ. Ó ní kò ní lọ lé lọ sùn, máa lọ lé lọ sùn kò ní lọ. Ẹ̀rẹ̀pá àwọn èèyàn bá sọ pé ẹni nífẹ̀ẹ́ ni owó náà fìfẹ́ hàn sí ṣé toyún ni lóun bá lóyún, òun bá ṣe test, ó kọ́ ìpè ara òun ṣe bákan, òun bá dé sọ fún un, òun bá ṣe test, òun bá pé òun ti lóyún. Ó dẹ̀ àwọn dídọ̀ ó dẹ̀ ní ó ṣe ìdábẹ́ yẹn kí ní kó gbá bàbá sásùn. Ó ní Àǹtí Ṣeun ebi pa fóò sóun lára àti jẹ́ jogun fóun ọmọkùnrin yìí. Ìbéèrè tóun wá ń béèrè ni pé ọmọ àkọ́bí tóun bí òun ò rí bàbá ẹ̀ o, ó ti pé 13 years báyìí, òun ò rí náà kó òun ò lálàárí, àwọn kan láwọn rí àwọn bàbá tó wá tọ́jú wà ní prison. Bàbá yẹn wá dé ní ẹ̀wọ̀n tó lọ jalè gangan, ó wá sọ pé pé táìmù gbà tí jọ́tà àwọn wá sí police station ní Òṣogbo yẹn àwọn rí òun bọ̀bọ̀ ti yìnbọn sóun lẹ́sẹ̀. Wọ́n ń jọ́kì táwọn débẹ̀ ni bọ̀bọ̀ yẹn pé ó wá fọ́ ó sick pé bó ti ṣubú àbí wọ́n yìnbọn fún ṣáà àdónò pé wọ́n ní kí wọ́n gbé lọ sí hospital pé lẹ́yìn ìgbà yẹn àwọn gbọ́n nǹkan lórí ẹ̀mọ́. Kódà àwọn béèrè pé àbáwọ̀ wá ni táwọn bá ti béèrè ẹ̀ báyìí wọ́n máa ń ná àwọn ṣe léṣe ni. Ṣó ti kú nìwẹ́ ni òun ò mọ̀ pé ó kú o, àbóyé o pé òótọ́ ni pé òun parọ́ ọmọ ni, àwọn òòjọ́ jalè, ọmọ líle ni bọ̀ kò ń jalè. Náà ti ṣe ìyẹn ọmọ àkọ́kọ́ tóun bí. Ọmọ ìkejì tóun bí bàbá rẹ̀ ó padà wá bẹ̀ òun kó tó dìgbà tí ó padà wá bẹ̀ òun nígbà tí òun wà ní bọ̀bọ̀ yẹn tóun sì lóyún fún káwọn tó ìyàwó tó fẹ́ yẹn ó padà lọ káwọn jọ máa fẹ́ra padà káwọn ṣe kíní kan wọ́n ní kó má fẹ́ àwọn tó àdúrásì tó kú àti bọ̀bọ̀ yẹn o àti ẹni tó wà lọ́dọ̀ ẹ̀ yìí kó má fáwọn nǹkan nù wọn ẹnìkan ló àdúrásì òun bẹ́ẹ̀ tóun ò fi dá lóhùn. Ní ìsìn báyìí òun ti wá lóyún fúnlé báyìí, kò tọ́jú òun kò tọ́jú ọmọ, kí ni kóun ṣe tó bá bímọ tán kóun má fẹ́ àbí kóun má fẹ́ lọ. Òun àti ìyàwó ẹ̀ court wedding ni wọ́n ṣe o. Ẹ gbà onímọ̀ràn, ẹ ṣé o.